لمن يرجو السقوط لمن على فويل لمن يرجو سقوط لمن على إذا ما يصلي مسلم في المساجد إذا ما يصلي مسلم في المساجد إذا ما يصلي مسلم في المساجد. Bàbá ìmámù Ọ̀fà àti Mùbásírù gbogbo ilẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń délé ìmámù lọ́wọ́ mo fi wọ́n kí gbogbo ẹni tí ń jẹ́ àfáà lórí ìjòkó yìí. Bàwáìlù liman yarju. Túndé Badmus, aṣíwájú Mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n fi gbogbo ọlọ́lá tí ń bẹ ń bí. Alájà àwọn Mọ̀nsúrà Sọ̀mọ́nù, mo fi wọ́n kí gbogbo ẹni tó tó lóṣèlú àtijọba tí ń bẹ ń bí. Gbogbo ládéládé ni mo kí. Bàbá wa Igi Ogun, mo kí púpọ̀. Mo wá kí bàbá wa Aláàfin. Bàbá wa Kábíyèsí Ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù. Fawailu liman yarju suqut. Orí pé èmi ọ̀bá má sí ìjòkó yìí. Bẹ́ẹ̀ni. Bàbá wa Ìmámù Ọ̀fà lónìí tá ń sọ̀rọ̀ yìí. Mo ń ṣe wàlímọ̀ fáwọn ọmọ ilé kéwù mi lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni ọmọ báyìí bá a ṣe jókòó yìí. Bẹ́ẹ̀ni. Mo pa wàlímọ̀ tì ni mò ń bọ̀ bí. Torí pé kí mẹ̀sàn-án Aláàfin pè mí. Wọ́n wá sọ pé mo kòwé kan lójú ọba kan ó tó bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Wọ́n ní ọba ń pè olóǹdífá. Ọba wa kọ̀rẹ́ ti gbé rárá o. Gbogbo ọba kọ́ o. Ipe wọ́n ní Aláàfin pè ọ́ òǹdífá. Ọba lọ́kọ̀rẹ́ ti rí bẹ́ẹ̀. Ṣé àpé ọba olóòrò ló kọ̀ lọ́ba àwọn ọba jọba àmì ìrìnkò ní bẹ́ẹ̀. Orílẹ̀ mi ti máa pàánù pé ọba ń pè ọ́ olóǹdífá. Ọba àlú tí mo pòwé wájú ẹ̀ wá ní rárá o. Gbogbo ọba kọ́ o. Wípé bí wọ́n ti máa wí gan ni pé Aláàfin pè ọ́ olóǹdífá. Bí bàbá wa fọre, Aláàfin ọ̀fọre ń kọ́. Torí bẹ́ẹ̀, ìjòkólẹ̀ Aláàfin ni mo fi pa gbogbo ilé kéwùtì, pa àwọn ọmọ kéwùtì, pa gbogbo gbìyànmọ́ọ̀tì láti wá dá Aláàfin ló. Fawailu liman yarju suqut liman ala. Àdúrà mi bá Aláàfin ni pé ibi ẹwà yìí ẹ̀ ní jábọ́. Idha ma yusalli muslimun fil masajid. Gbogbo iye ẹjọ́ tí wọ́n bá ti ń kírun nú mọ́ṣáláṣí tá a wá sí, tí wọ́n ń kírun bẹ̀, tí wọ́n ń ṣèbádà ń bẹ̀, àti tí wọn ò bá kírun bẹ̀ mọ́lẹ́ ìgbàbọ̀. Fawailu liman yarju suqut liman ala. Àìwá bọ̀ àmọ̀ kan lè máa ronú pé ká padà sí ibú ọba yín lórí ipò tẹ́ ẹ wà yìí. Àwọn nu Ọlọ́run. Idha ma Ẹ̀rù bẹ́ẹ̀ lọ, àwọn nu Ọlọ́run. Àwọn nu Ọlọ́run. Gbogbo alẹ́ ẹ̀kan náà á wà á panupọ̀ fún bàbá wa Aláàfin. Wípé ara ayé níbọn. wọ́n níbọn. Wọ́n sì tún lọ fà. Wọ́n lọ fà. Bí wọ́n bá yìnbọn, bí wọ́n bá ta fà. Oníṣe kò gẹ̀yìn láyé láyé. Ara ayé níbọn, wọ́n níbọn. Wọ́n sì tún lọ fà. Wọ́n lọ fà. Bí wọ́n bá yìnbọn, bí wọ́n bá ta fà. Oníṣe kò gẹ̀yìn láyé láyé. Bàbá wa Aláàfin ara ayé lọ́ta. Wọ́n lọ́ta. Wọ́n sì tún lẹ́tù. Wọ́n lẹ́tù. Ará ayé lọ́ta. Wọ́n lọ́ta. Wọ́n sì tún lẹ́tù. Wọ́n lẹ́tù. Bí wọ́n bá yẹn tàbí wọ́n bá yẹn tù. Oníṣe kò gẹ̀yìn láyé láyé. Ara ayé níbọn. Wọ́n níbọn. Wọ́n sì tún lọ fà. Wọ́n lọ fà. Bí wọ́n bá yìnbọn, bí wọ́n bá ta fà. Oníṣe kò gẹ̀yìn láyé láyé. Ara ayé láṣẹ. Wọ́n láṣẹ. Wọ́n sì tún lè pè. Wọ́n lè pè. Ara ayé láṣẹ. Wọ́n láṣẹ.
láṣẹ. Wọ́n sì tún lè pè. Wọ́n lè pè. Bàbá wa láàfin bí wọ́n bá ta àṣẹ tí wọ́n bá ṣe pé. Oníṣe kò ń gẹ̀ yìí láyé aráyé níbọn wọ́n níbọn wọ́n sì tún lọ́fà wọ́n lọ́fà bí wọ́n bá yìí mọ́ bí wọ́n bá ta Aláàfin oníṣe kò ń gẹ̀ yìí. Gbogbo wa lẹ́ẹ̀kan náà kápẹ́ fátíà méjì. Bàbá wa ìmáàmù jẹ́ ẹ̀ta l'Ógbómọ̀ṣọ́ àwọn ni wọ́n máa ń ké bẹ́ẹ̀ bàbá wa láwùyé. Gbogbo owó àdúrà tó kí bàbá ṣe láyé fátíà méjì wọ́n kéré. Bàbá sì pẹ́ láàyè yẹn dáadáa. Ọlọ́run wọlé àgbáríkà fátíà méjèèjì tí bàbá máa ké gbogbo ìgbà tí wọ́n fi lo àyè pẹ́. Fátíà méjèèjì tòní náà àfikún ti bàbá wa ìmáàmù jẹ́ ẹ̀ta l'Ógbómọ̀ṣọ́ bàbá wa láwùyé gbogbo yìí táwọn ṣe láyé ọlọ́ba àfi méjì tòní ikùn. Ọlọ́run lò ní sábà bí àṣeyọrí àti fún ẹ̀mí fún yín. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.